pé orí ló dá ní kẹjọ lóye orí ló ń jẹ́ ní kẹjọ lóye bá a bímọ lọ́mọ kékeré ohun tó máa ń jẹ́ ọlọ́run lóye bá a sì rò tẹ́bá rọ̀mọ̀ tí mo ṣe fún ìmáàmù kò sẹ́ni tí ò rí mo ní ìmáàmù kan lọ́rọ̀ ìmáàmù kan dé tàlẹ́ ká sọ pé fún ìṣọ̀lá ọ̀pọ̀ ọba Sùlùkà iná ni ó bá wá ẹ ò lè pèsè òun ni ẹ tún pèsè òun sí torí ìṣọ̀lá ọ̀pọ̀ ọba wa ní ìlú Ìlọrin Sùlùkà iná ni ó bá wá gèrè álímì Ibrahim lọba wa ní ìlú Ìlọrin Sùlùkà iná ni lọba wa gèrè álímì ẹ mọ̀ pé ṣéhù Ibrahim ọba Sùlùkà iná ni ṣéhù Ibrahim ọba Sùlùkà iná ni mo wá fàbọ̀ sórí Básírù mi Básírù ọmọ Dàsúkì orí mi sùn Àdìsá bí wọ́n ṣe bí mi nílé onílù wọ́n tún bí mi nínú ilé àfáà ìmáàmù wa kàn wá láàgákàálà wá ṣe ń dúpẹ́ Básírù wà pẹ́ o Dàsúkì wà pẹ́ Básírù wà pẹ́ o Dàsúkì wà pẹ́ pípẹ́ bí wọ́n pẹ́ ṣe ń pẹ́ o Dàsúkì wà pẹ́ òfọmọdé ẹjọ́ ẹ̀ wá bá gba ilé o Básírù wà pẹ́ ẹni bá ní o má ṣe pẹ́ ojú wọn lẹ ó ṣe jáyé ẹni bá ń bínú ẹdẹkùn ẹtẹ wọn mọ́lẹ̀ o àtẹ̀mọ́lẹ̀ pa nítorí pólílé ìròyìn o agbára kọ kì í ságbára o kì í ságbára ẹni Ọlọ́run báyọ̀ kì í ságbára kì í ságbára kì í ságbára ẹni Ọlọ́run báyọ̀ kì í ságbára Básírù orílẹ̀ yìí o mo bá ìdúpẹ́ wàláì kì í ságbára ẹni orí báyọ̀ kì í ságbára a ò ní dúró bẹ́ẹ̀ àwọn ẹ̀dá sùn akọrin torí gbogbo aláwa tilétilé ó yà lọ́rọ̀ ní Sàkánàbó Mágàjí Ọláyẹrí Ìjẹ̀ṣà òṣèré nílẹ̀ òbí ọmọlẹ̀ ní ẹ̀wọ̀lẹ̀ àìlé Ọlọ́run ò ní jẹ́ òtẹ́. السلام عليكم يا إمام أعانكم الله يا إمام أعانكم الله لك شكر يا ربنا وسنا لفضل عظيم وأبتلنا بمولود خير الأنام الذي يهود بنا بالعلا والسنة. صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا أسف لما سبقنا سلاك بلاك وعلى إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتداد العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. عليكم بحب الغوث برهام قوله على أنه عبد شكور مبرر إمام الهمام منبع وزير كامل ينال به نعم لله ومرجع والله تفتن كتارا بلاد جميعا فما رماك حينا كشيئا قد أزدام الجمه كرام ببابه لرؤيات وجهه لا ترن من وزنها أتعرف قدر الشيخ أتعرف قدر الكوز أتعرف قدر الشيخ إبراهيم أتعرف قدر الشيخ بين الخلائق
صفي نكي صلتك في السماننا النبي محمد رسول الله النبي محمد رسول الله موكي بابا دادا موكي ọba orin bàbá tiwa ọmọ Bọ́lájí mi Àdìsá Ọ̀wálàmí kọlámọdáàmú rẹ̀ bàbá Mọ́sámì pẹ̀lú bàbá mi Sàkádà fọ́ ọmọ wọn láyé rí kò ní járí wọn Aláàjì Kúntù Sàlíù Kúntù Aláàjì Alárẹ̀mú kọlọ́mbà sọ bàbá aládé owó ni kò ní járí mọ́ bàbá wa lábẹ́ mi mú kí bàbá wa kọlámọdáàmú yìí mo fẹ́ Ọlọ́run mo wá kí mọ́mọ́ mi ọba orin alájà yìí yábọ̀ mi yábọ̀ bàlú mi kọlámọdáàmú rẹ̀ mọ́mọ́ Mọ́sámì kò ní jẹ́ àrímọ́ lọ́dàdé wálé alájà bẹ̀rẹ̀ jó mọ́mọ́ sàníyẹn elébórí jìnnà nù mọ́mọ́ tiwa kọlámọdáàmú yìí mo bẹ̀ wọ́n lọ́hùn gbogbo ẹ̀yin tó kù ẹ má bínú sí mi torí pọ́jọ́ tí lọ nítorí Adéwálé alájàbọ̀ láti tóun kò ní bàjẹ́ fún wọn bí ìjà ìrọ̀ Rasulullah ọ̀rẹ́ Ọlọ́run pẹ̀lú èjì rẹ̀ Òyìnlámí pẹ̀lú yìí dòrùn gbogbo yìí mú kí o pátá ẹ ò ní dárí kó ń ṣe lọ́ládé wálé ayọ̀ yìí yóò ní bàjẹ́ lọ́hùn mo wá kí bàbá wa bàbá dáadáa Mọ̀gájí lẹ́wọ̀n yẹn kò ní járí mọ́ àsìkò yìí mọ́mú yóò tún wà lára ìmọ̀mọ̀ bá ṣírù mi Dàsúkì ẹ bá mi kí bàbá tí wọ́n bá ti dé kò ní jẹ́ àrímọ́ lọ́la mọ́ ọmọdé ẹ̀mí wọn yóò lò lọ́lọ́lùwà kárí bàbá pẹ́pẹ́pẹ́ kárọ̀bà wá pẹ́ kárọ̀bà wá pẹ́ pẹ́pẹ́ kárọ̀bà wá pẹ́ kọba gbọ́pọ̀ tó kó fọwọ́ parun kí Sùlù Gàmbàrí fèrè ìjòbí kásẹ̀ pẹ́lẹ́nu ọba kárin kése nílùú Ìlọrin ọba Ìlọrin Sùlù Gàmbàrí ìgbà yẹn tún wà lára ọba Ìlọrin. Sùlù Gàmbàrí ìgbà rẹ̀ tún wà lára. Látòní lọ àánú Ọlọ́run abẹ́gbẹ́. Látòní lọ àánú Ọlọ́run abẹ́gbẹ́. Látòní lọ ìbùkún Ọlọ́run abẹ́jì. Látòní lọ ìbùkún Ọlọ́run abẹ́jì. Ìmámù Bàṣírù Dàsúkì. Látòní lọ àánú Ọlọ́run abẹ́jì. Ìmámù Bàṣírù kan lọ mọ́mú Bàṣírù tún dé. Látòní lọ àánú Ọlọ́run abẹ́jì. Ẹ̀mí gígùn àlàáfíà ara. Látòní lọ àánú Ọlọ́run abẹ́jì. Tẹ̀fí lórí mọ́mú yìí lọ́la òjíṣẹ́ ńlá. Látòní lọ àánú Ọlọ́run abẹ́jì. Látòní lọ ìbùkún Ọlọ́run abẹ́jì. Látòní lọ àránṣẹ́ Ọlọ́run. Rabbuna khalaqana, Rabbuna khalaqana, Rabbuna wala Allah mo ní ẹ̀kọ́ náà tóbi àní ẹ̀kọ́ mọ́ sókè àwa Ọlọ́run méjì ọ̀kan ṣoṣo lódùbà Ànábì Muhammadu Rasulullah Ànábì Muhammadu Rasulullah Rasulullah Ànábì Muhammad ẹjọ́ Muhammad Dani fa Muhammad Oyombo Muhammad Rabbuna wala àwa ọmọ dúpẹ́ lórí Ìmámù Bàṣírù Dàsúkì Allah Ìmámù wa Allah ya Sharifu Barhama kalma Baba ni yaze
حبيبه شيخنا عيسى سيدنا محمد رسول الله عليه الصلاة اللهم صل على والعادي إلى صراطك المستقيم وعلى آله كم قدر ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين هدية منا إليك يا رسول الله. ẹni ọba káyé jíjẹ mọ́ ló ń jayé ẹni ọba káyé jíjẹ mọ́ ló ń jayé alẹ́ ló ṣìnbó lówó olólówó ń gbéraga ayé kiri ni nígbà tájẹ fọ́sùn tábà jẹran lórí wọn ní rí ni nígbà táwọn àkìsà tábà wọṣọ tuntun náà rí o ẹni ọba káyé jíjẹ mọ́ ló ń jayé erékómi ní kòkò ń ké kọ̀rọ̀ kádínà ọmọgbára a ò lànà fún un ewé kì í gbòòrò iṣu wípé kó o kádùn ìpọ̀rí àláǹgbá kí lè rò èjì bọ́kẹ̀rẹ́ bá fòrí péré àtúnfìrò pọ́ọ́lá ìmọ̀mú bá ṣìlùdà sókí bọ́kẹ̀rẹ́ bá forí péré àtúnfìrò pọ́ọ́lá ni mo fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá fúnra sókí wà pẹ́ lórí oyè yìí lọ́la ọlọ́wọ́ bá. Àkọ́kọ́ kéwú a máa dàbí ogun, abẹ̀rẹ̀ kéwú a dàbí ìjà, tábà kéwú náà tán máa dàbí ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà tiwa o. Ọba tí ò dójú àdúrà tiwa o, ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run ọba. Ẹ ṣáàjà máa dúpẹ́ fọ́lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà tiwa o, ẹ já máa dúpẹ́ fọ́lọ́run. Àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ aṣáájú ẹ̀dọ̀ ọba Muhammadu tí kò sẹ́yìn. Muhammadu olúwa ọkùnrin wa yóò dá ti kankan yóò sì dá tẹ́ra yóò sì dá tààrọ tí ò lè dìde ọ̀rọ̀ mi jọ̀wọ́ aṣáájú ẹ̀dá ọba Muhammadu tí kò sẹ́yìn. Lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni òótọ́ ni bẹ́ẹ̀ lẹ̀ wá nírọ́ gbogbo àfáà lọrin mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Ìgbàgbọ́ lọrin mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Ẹgbẹ́ mi ṣe é sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Ọba dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá ẹ dákun ẹjá sọ pé lọ́wọ́ aṣáájú ẹ̀dá ọba Muhammadu tí ló ń sẹ́yìn. Lájú Wàsíù dúpẹ́ lọ́wọ́ aṣáájú ẹ̀dá ọba Muhammadu tí ẹgbẹ́ sọ́lọ́mù ṣeun ni àbí ṣeun ẹ̀sẹ̀ fún ẹgbẹ́ ṣeun. Muhammadu olúwa kó wá ọlọ́run ní sí ní ìjọba kó tó wá kan bàbá mi àdídòpó mi àtòṣèwò ìsọdọ́ olóòpó mẹ́rin sọ̀lá ọmọ bọ́lá ń ta. Ayé làbówó ló fi mí jọba ìsọdọ́ òpó yìí lẹ́yìn bàbá tó bí mọ́mọ́ yìí lọ́wọ́ balẹ̀kẹ́ ló fi àdíjà ìwọ̀n ìdúró lálùkò kò sí gbá Abíọ́dún lọ́ba kò sí gbá Àtìbà lóye irú lẹ́bi ò sí ní eégún wọn rọ́ọ̀sà tí ó ti bí òkú lágbẹ̀dẹ̀ òkú ń bẹ bóde bàbá ta ní ọkọ̀ ọjà ìsọdọ́ òpó yìí lẹ́yìn ẹ bá ń pe séwù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ń bá lù lọ ní ṣé kí n máa lọ. Èdìdìgbò àlékí òde àjà ọkùnrin arápàdé ẹ mọ ní ejò nǹkan pamọ́ iṣẹ́ tí adé Rónkẹ́ fi ń jẹun ni mo ní àpàdé àgbé ejò nǹkan ṣé máa lọ òdí ọ̀dà ó kó yìí ẹ̀sán sí arákò yìí ọmọ atúlé ọfà àgbẹ̀ kí ó kí ṣe kí n máa lọ òdí ọ̀dà pé kí ó kí ọmọ mẹ́mọ́dù kọ̀ọ̀kan nítorí ní mọ́ra láàrin olóòrùn abẹ́rẹ́ ẹjọ́ ọ̀yá yìí ń bá àwọn ọlọ́mọdá ṣé máa lọ òdí ọ̀dà bàbá wa dúpẹ́ lé dákun bá ń jẹ àwọn màmá mi. Ọba tí ò lójú àdúrà tiwa o. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ òkú mọ gẹ́gẹ́ dasọ́nù àkàrà tí ń bẹ̀rẹ̀ òwò délé nílé Ifálétí àpótí sàlákàrà kábíyàwó bàbá jímọ̀ bàbá àpẹ. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ gàdùn àkọ́kọ́ ọmọ kọ́dà lábí ọwọ́ àìkí ọ̀sán bá lù ú dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn Kẹ́hìndé Jìdé ṣe máa ń lọ òbí ọ̀dà sàlámọ́tò ọkùnrin mọ́
ọmọ alájà mọ̀sọ́lù tó kún ní àwẹ̀ ṣé máa lọ òrí olú ọmọ màmá dá ṣé máa lọ òrí ọ̀dà ọmọ akẹ́kẹ́ ìjọ ìlú ọmọ tó ṣe yẹ fún òbí wùlùwùlù jáde wọn ọ̀fọ̀ wùlùwùlù jáde wọn ìyásù lọ́lọ́ńdá akílódé tí jáde ọlọ́gbọ́n ọmọ ìyásù lọ́lọ́ńdá ṣé máa lọ òrí ọ̀dà ọlọ́lọ́ní àbíkẹ́sẹ́ máa lọ òrí ọ̀dà bíkẹ́ ọ̀kan láàlẹ́ ìsàlẹ̀ ọ̀fà lóhùn àṣàlẹ̀ àpá gbogbo yín mú kí ọlọ́wọ̀n ò ní já sí ilé lọ ojúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn. àfọ obìnrin ọlọ́mọdé ilé ìbàjẹ́ lérí àwa kò tẹ̀lé àbàgbà jẹ́ tí ó tẹ̀lé ilé bá jẹ́. ojúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdìsóògùn sàláwọ̀ agbóyangbẹ́rú èmi ò sọpẹ́ ní nǹkan òkúkú sí gbogbo yín lẹ fi mí jọba ọlọ́run mọ́ padà lẹ́yìn gbogbo ẹ̀dá kan bá ní kábá débi tó dògbé fún ẹ̀dá pẹ̀tù mi gòkè àdìsá ògùn ọmọ sàlámẹ́tù ọmọ agbóyangbẹ́rú agbóyangbẹ́rú olù lókè àgbòrì tẹnigbadé ṣe máa lọ òdí ọ̀dà tẹnigbadé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ láyé rí àìdí ọgàn àdèmọlá àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ ìjẹsàwọlé kó mórí ìwé ní òbí tọ̀tọ̀ lọ́wọ́ ọjà dolú. Ìyá ọba ti ń bẹ bàbá ọba ń bẹ ṣé kí n máa lọ òdí ọ̀dà ara àjàṣe yọyìn oyè òbí ń pé èèyàn tó sọ olùkọ́ pẹ̀lẹ́ tí a bá lówó wọn á bí máa wá sọ̀rọ̀ wá jèrè alájí ìlú kó ṣe máa lọ òdí ọ̀dà ní wọ́n lọ bí àfààní. Ìdí àṣì ọmọ ìgbàlájọ orí eégún alára ní malẹ̀ lálágbòrògbò wa nǹkan ọmọ dájì ṣé máa lọ òdí ọ̀dà bọ́bá mi bá dé lálọ́ ọmọ ìdìdì àrùn arákùnrin ọ̀làrú lè sáfáráyé wọn ti rẹ̀ sọ ilé àwọn akẹ́jì ọmọ ìyàmọ́sá ṣé kí n máa lọ òdí ọ̀dà bọ́gàjì láàrin abẹ́ mi. Ẹ dákun ẹ bá ń kí bàbá mi àkànbí òdi ara rẹ̀ sálẹ̀ ọ̀bá dùn ẹ bá ń kábẹ́lẹ́ kó báyìí bá mọ́dẹ fèrèsépò níbi rẹ̀ sànú lè má mú Bàsírù kò tẹ̀rí àgbà bàjẹ́ tí ó tẹ̀rí ìwé bàjẹ́ kò nílé bàjẹ́ lérí rẹ̀ ọ̀la ṣáájú ẹ̀dọ̀ ọba Muhammadu ti gbé sẹ́lá abẹ́lẹ́ kó báyìí bá mọ́dẹ rọ̀mìnì àkújọ ya rẹ̀ sà fèrèsépò níbi rẹ̀ sànú wọlé kó gbogbo ní yamadela iná wọn sùn àmàkọ iná wọn sùn àmàbò àmọyàyà inú alágbẹ̀dì àkọ́kọ́ dá abẹ́lé pọ́npọ́n kò ní ilé ìbàjẹ́ lérí rẹ̀ ọ̀la ṣáájú ẹ̀dá ọba Muhammadu ti gbé sẹ́lá. Àwọn ni wọ́n wò wá dàgbà wàláyà sí Kùránì lónìí lọ́rùn. Oníkéwú ló bí wa. Àwọn ni wọ́n wò wá dàgbà. Ẹ̀jẹ̀ máa dúpẹ́ láṣáájú ẹ̀dá ọba Muhammadu gbogbo ìṣẹ̀lẹ̀. Àtọkùnrin àtobìnrin ẹ bá ń ṣe ṣe ọba wa lọrin. Ayé láwo bàbá wa ìsọdọ̀ òkú ọba sọ̀dún dẹ̀rọ. Gbogbo kò tààrọ̀ láyé lólú. Ìsọlọ́pọ̀ àfìsídọ́ọ̀lù tànà ọmọ àlàbí òkú tọ́lọ tó ń darí kó dé mọ́. Adúpẹ́ Ọlọ́run ọba. Àní ayé làbó wa ìsọlọ́pọ̀ èèyàn òbí tó bá ṣe ọ̀tẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àwọn èèyàn ṣáájú ẹ̀dá ọba Muhammadu ìjọ ṣe ńlá. Lè mọ́mú Bàṣírù. Mo bá èèyàn, mo bá èèyàn dúpẹ́. Mo bá yín aṣáájú ẹ̀dá ọba Muhammadu ìjọ ṣe ńlá. Òkè tẹ̀gùn yí Ọlọ́run ní tí ó jábọ́ láéláé. Ayé làbó ọmọ wa ìsọ̀lá òpó èèyàn òbí tó bá ṣe ọ̀tẹ̀. Àdìsóògùn ṣé kí n máa lọ kò sí ìrànkan ọmọ Bọ́lájí ìyá àgbo. Àdìsóògùn ọmọ Àdìsátù ọmọ àgbọ̀n. Bàbá ẹ̀rù rẹ̀ mọ́ra. Lè má mú Bàṣírù ẹ̀rù rẹ̀ mọ́ra. Olóyè tó ní ẹ̀rù rẹ̀ mọ́ra. Bàṣírù ẹ̀rù rẹ̀ mọ́ra. Abẹ́lé gbogbo àkànbí òdì. Àkànbí mo bá èèyàn mo bá yé dúpẹ́. Ẹ máa wọlé ẹ mọ́ra. Olóyè lóde o. Muhammadu la fi sasọ́ni, Sàlámù ká ó la fi ṣèbòrí o. Muhammadu
Àkànbí olóyè máa wọlé olóyè máa rọra. Olóyè máa wọlé, olóyè máa rọra. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àyà aṣáájú ẹ̀dá ọba Muhammadu ìjọ ṣe ńlá. Àǹdí ọgọ́ Aláàjì Ìsàká Aláyẹ̀rí ṣé kí n mọ̀ ọ́ kò ní sí ìrọ̀rùn. Àǹdí ọgọ́ Àyìndé mọ́ látẹ̀ká. Àyìndé ọmọ látẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ ìjọ sàmúlò mọ́pọ̀ náà. Aláàjì Sálùkùntù ṣé kí n mọ̀ ọ́ kò sí ìrọ̀rùn. Ọ̀yá lórí ọmọ olúkọ ṣé kí n mọ̀ ọ́ kò sí ìrọ̀rùn. Ọ̀yá lórí ọmọ olúkọ àrẹ̀mọ́ olúkọ alájẹ ìbú owó ṣé mọ̀ ọ́ kò sí ìrọ̀rùn. Mọ́gàgí láàrin afẹ́ mi ṣé kí n mọ̀ ọ́ kò sí ìrọ̀rùn. Adúpẹ́ ní Ọlọ́run ọba. Lásìkò wáyé ti tá a wáyé Ọlọ́run ò ní jẹ́ àdáràn. Adúpẹ́ ní Ọlọ́run ọba. Àkànbí òdì Àkànbí tó jòyè tó sì rí jẹ adúpẹ́ ní Ọlọ́run ọba. Ẹ mọ̀ pé rí tó bá dádé lọ́wọ́ Ọlọ́run ni èyí tó bá jòyè ẹ jẹ́ mọ̀ pọ́yàn ká dára wá látọ̀run ni. Bàṣírù lè mú adúpẹ́ ní Ọlọ́run ọba. Àsìkò tí lóye Ọlọ́run níjọ́ tán láyéláyé. Àsìkò rẹ̀ yóò rọrùn yóò tù wá lára gbangban. Mo ní sẹ́mi kan sára sọ́lọ́ ọba àwa kan sára sọ́lọ́ ọba tí ìgbóòlù ọdún láti wá àwa kan sára sọ́lọ́ ọba sára sọ́lọ́ ọba àwa kan sára sọ́lọ́ ọba wọ́n tí ò dójú àdúrà ti wá Lèmọ́ mú Bàṣírù mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ mo bá yín aṣáájú ẹ̀dá ọba Muhammadu ìjọ ṣe ńlá. Bọ́ ọba jí láàárọ̀ kùtùkùtù Lèmọ́ mú Bàṣírù tó jí lọ́wọ́ ọ̀dájí ọwọ́ ẹni mẹ́ta lọ bá máa dúpẹ́ bí mi oníta ní a ní àkọ́kọ́ àlà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ aṣáájú ẹ̀dá ọba Muhammadu ìjọ ṣe ńlá. Kọ́ wá dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ rẹ̀ tó fi ẹ̀fún bàbá rẹ̀ èyí ọdún ẹ̀bẹ̀rẹ̀ yẹn níláárí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ó tójú mọ̀mọ́ rẹ̀ dọmọ gidi ó sì wá tójú bàbá rẹ̀ dọmọ gidi. Lèmọ́ mú Bàṣírù àsìkò táwa yìí mo fẹ́ fún ọlọ́fọ̀ kan àjíǹde ipa. Lèmọ́ mú Bàṣírù mo fẹ́ fún ọlọ́fọ̀ kan àjíǹde ọ̀rọ̀. Ẹni bá jọba ló àbí tó bá jọba láwùjọ àti kọ́ máa látọ̀run ní ohun èèyàn lóhun Ọlọ́run ọba Àyìndé mú lóye o. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba abátẹnìkan ọ̀dá o. Kò sí bẹ̀yàn sí lè torí tó láyé kò lè tọ́ Ọlọ́run ọba. Òun làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Lórí bàbá ìmọ̀ bá sí tuntun. Adúpẹ́ fọ́lọ́wọ́ àwọn ọba. Bàbá Ìmáàmù Bàṣírù Dàńsúkí, Bàṣírù Kálọ̀ Bàṣírù Kàntúndé. Ọlọ́run ọba ó ṣe é. Ìlú mi tó bá ṣẹlẹ̀ báyìí o. Wọ́n máa sara wọn lóògùn, wọ́n máa para wọn kiri. Àwọn adúpẹ́ fọ́lọ́wọ́ ọba níbi tó dá wá sí ìlú ìfọ̀kànbalẹ̀. Ìlú ọba Àgèrí Álìmì ní Ìlọrin. Tí ìlú kan bá ń tú tó bá ń dàrú. Wọ́n á ní a máa bọ̀ wá sílùú Ìlọrin. Mo dúpẹ́ ibi tó dá mi sí sátìrà àmọ́ ní ìyọba rẹ̀. Ìbá bàbá mi Àdìsá orí àgbẹ̀. Ọlọ́run ló lórí bẹ́ẹ̀. Àsìkò tí ní gbogbo ẹ̀ wá ń lò ó wá ń dán. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ bàbá Sùlùkà ilẹ̀ ní ọba wa. Mo kí bàbá ọba bàbá Sálùkùntù.
ẹ kú ìkàlẹ̀ bàbá rere. Àyíndé ọmọ láyọ̀ rí bàbá sàkádà ń fòkò àníbàjẹ́ lórí tí lágbára ọlọ́run ọba ó nù ó ń dán báyìí kò ní bàjẹ́ lórí tí lọ́lá ọlọ́run ọba. Ẹ bá mi kí bàbá mi àrẹ̀mọ́kọ́dí fújì ìyáládé o. Aláàjì bàbá wa bàbá olóbì abẹ́ mi mo kí gbogbo àgbààgbà ní ìkàlẹ̀ o. Ẹ kú oríire tí máa mú bá sí ìhù tuntun. Ọlọ́run ló bá wa ṣe o. Ọlọ́run ló bá wa ṣe. Ọ̀tá tí ló bá ó lè ṣe ọlọ́run ló bá wa ṣe. Ẹ dákun ẹjá dúpẹ́ lọ́wọ́ lọ́mọ ọba. Àná ẹjá yẹn aṣáájú ẹ̀dá ọba Muhammadu ti ṣe sọ́lá. Ẹ mọ̀ pé èèyàn tọ́lọ́ níjẹ́ tó fẹ́ lọ́nẹ́. Èèyàn tọ́lọ́ níjẹ́rin ọ̀fẹ́ lọ wá dúpẹ́ lọ́wọ́ lọ́mọ ọba. Àní ẹ bá ń ṣe ṣé wọ́n bá wà lórí. Láfẹ́ ń ṣáájú ẹlẹ́rìí ìjà. Òkúta àrùn láyé sílú. Ìsọlọ́pàá àfìsí dòdò tàná ni. Láyé làbó fi jọba lérí gbogbo wa. Ìbàbá ọ̀dà ọba wọn jù ìbàbá tí ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yáyọ́ ẹ̀wọ̀n. Àdìsọ́gùn ṣé kí n mọ́ lọ kò ní sí yọnu. Kò torí àgbàbà jẹ́ débi tí ó bá jẹ́ lórí ẹ̀yìn. Àní kí òkú mọ bọ̀rẹ̀ wọn lọ lóko títí. Àmọ́ ní òkú ẹ̀gbẹ́ ló lóko títí. Yáyé ìbàrà mọ́ lọ́mọdá ṣé kí n mọ́ lọ kò ní sí yọnu. Understanding lọ́mọ ta ìyá tó dé bẹ́ẹ̀. Wọ́n lé ọmọ ládé yín. Sálẹ̀ ọ̀la àlẹ́. Ẹbí àmọ́ sórí tọ́lọ tó tààrí kọ́ wáyé mọ́ sí kí n mọ́ lọ kò ní sí lọ. Bàbá olóbì nílọrin. Ajé sálẹ̀ okùn tó wọ́dọ̀ wẹ́yìn àmọ́ àgbẹ̀jẹ́ àgbà ìbádé ìjìdí àgbà ìbádé. Àtájàdàn ní ààrẹ ọmọ kẹran bí ọbẹ̀. Àtàdàn ní ọmọ lórí ní ọmọ orí ní ọmọ dáná yẹn rọ̀. Àlàkẹ́ jẹ́ kí n mọ́ lọ kò. Ajárí kẹsẹ́ kí n mọ́ lọ kò ní sí yọnu. Yàásù lọ́lọ́ ń dá. Àríkí òkè ọ̀dọ̀ ẹ̀yìn àmọ́ àlele. Àkúrògùn jọ́dọ̀ ẹ̀yìn àmọ́ àlele. Sàṣèyàn nífẹ̀ẹ́ ni lẹ́yìn bàbá sí ilé tajà tẹran nífẹ̀ẹ́ ni lójú ẹni. Gbogbo ọmọ Kwara lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọba lérí ìmáàmù tuntun. Ni mo fi ní ọ̀rọ̀ wa lọ́rùn yóò tù wá lára. Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn yóò tù wá lára. Àsìkò ìmáàmù yìí kọ́ rọrùn púpọ̀. Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn yóò tù wá lára. Àní ẹ sálẹ̀ mẹ́ni tí ń ṣiṣẹ́ rẹ̀. Ẹ sálẹ̀ mẹ́ni tí ń ṣiṣẹ́ rẹ̀. Ẹni tọ́ra fọ́jú ọgbà fọ́jú lówó. Èèyàn kára fọ́jú ọgbà pọ̀pọ̀ ẹ̀sọ́nù. Ẹ sálẹ̀ mẹ́ni tí ń ṣiṣẹ́ rẹ̀. Àní kó náà kọ̀pọ̀ látọwọ́ lọ́mù ni. Àṣàbí ká so kájèrè lọ́wọ́ aláàlọ́wọ́ àwọn ẹ̀rọ ìtọ́lọ́mù ó ṣe ẹni ẹ̀kan ò lè di ẹni tó bá lè bínú ẹni kan mọ́ ṣiṣẹ́ mọ́ iṣẹ́ tó fògbọ́n ọdún ṣe ìṣẹ́jú kan ààbọ̀ yóò kó dà sí kànga ọlọ́run sọ́wà pẹ̀lú bíbí. Bàràkà bẹ̀rẹ̀ mẹ́ta. بدرات يا زوز الغدا هو الورات فالكدام كذا كل مطلبي مقطع وشاو إبراهيم tọ́jà ibùdórí ọlọ́run ọba ìwọ ìmọ́lẹ̀ òṣùpá nínú òkùnkùn ayé ìwọ ìmọ́lẹ̀ òṣùpá nínú òkùnkùn ayé. Ìwọ ni ṣé Ibrahim. Ìwọ ṣéhùn Ibrahim tó yọ ní kúrò nínú bùdúrú ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ó bàbá rere. Ṣé Ibrahim jama'atan wajudan haibatan wa jalala wa absaritu minza باجة وجمالا جمالك وزن هيبة
ومحبة فقدت القدم المرسلين كمن لا وكل هذا غير مكاري موالولا ومكال إمام الهاشمي إسالا محمد 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 يا خير العالمين وسلة حبك إليه من يفوت مقالا أفضل ذكري لا إله إلا الله لا إله إلا الله أفضل ذكري لا إله إلا الله لا إله إلا الله قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفضل ذكري لا إله إلا الله ذكري لا أدعى لا إله ṣeun Basiru bàbá gbogbo wa ni. Àlàlà ìlà Ìmámù Dasuki bàbá gbogbo wa ni. Ṣeun Basiru bàbá gbogbo àlàlà ìlà Ìmámù àgbà kò ní bàjẹ́ fún wọn láìlà. Àlàlà ìlà Ìmámù Dasuki bàbá gbogbo wa ni. Mo kì í ṣe wà Àdìsá wàhálà ọmọ Bọ́lájí. Ṣèkú Basiru bà. Mo kì í mọ́mọ́ wà Alájà Awẹ́rò ìyá gbogbo wa ni. Ṣeun Basiru bàbá gbogbo mo kì í mọ́mọ́ mi Àbíkẹ́ Kíyọ̀ Àlìjáfàrí ìyàwó. Àlàlà ìlà Alábíkẹ́ ní Zẹ̀dá Fàtímà. Alábíkẹ́ o Zẹ̀dá Fàtímà gbogbo. Alhamdulillahi rabbil alamin. gbogbo olórin lápapọ̀ àwa bàbá wa dúpẹ́ chief ìmọ̀mù tuntun kọ́lọ́hún kó jẹ́ kẹ́pẹ́ fún wa bàbá wa tó gẹ̀rí òye káàrí pẹ́. ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ sọ́jọ́ ìdọ̀bà Muhammadu tí jó ṣe ńlá torí ta síwájú ẹ̀dá ní ọ̀sẹ̀ lórí gbogbo wa àti kí àtọ́lá kọ́mọ ọba Muhammadu. Bàbá Basiru sọ́lọ̀ ṣeun àbí òṣèwọ̀n ẹja sọ pé ṣeun. Ẹ mọ̀ pé bàtà bá wà tá ò bá kú. Ire gbogbo ní sojú ẹni. Ẹ̀mí gígùn ní sànyà. Bàbá Basiru wá jọlá bàbá ẹ̀ yanyan. Bẹ́ẹ̀ni gangan Yéwándé mò ń jọlá màmá mi Yéwándé olórin. Àgbékè òdi Aláàfin Àbọ̀jọ̀. Àgbékè òdi tọ́dá sí orinlẹ̀ tí òjò tán mọ́. Màmá wa lẹ́ka sékè mọ́ rẹ̀ kò sí kankan. Àní kí egun mọ̀ wẹ́ mọ̀ lórúkọ tíntín. Ẹ̀dá pẹ̀bá ń ṣe sí òwúwọ̀ bá wà lọ́rin. Àní kẹ́kọ́ lọ́wọ́ ọba kó jẹ́ ká ẹ̀pẹ́ fún wa. Ọlọ́run ọba kọ́ láyà àtọ̀lá bàbá tó bí yín lọ́mọ. Alájà Sáídà bí kẹsẹ́ kí n mọ̀ lọ kù sí gangan. Àbí kí ọkẹ́ Ọlálọ́mí ò máa rí súdá àgbádá. Màmá wa bẹ́ẹ̀ jẹ́ pàfìdí balẹ̀ bẹ́ẹ̀. Mo wá kí bàbá mi Àdìsá wà làwọn ọmọ aláàpẹ́. Ọba gbogbo lórin. Ẹ̀dá pẹ̀ bá ń ṣe ṣéwù ọba wa lórin. Ayé làkó ọba lórí gbogbo wa. Láfẹ̀sàdó ẹlẹ́rìí ìjà.
Àgòkè àríwá sí kí òkè àdésáàdù àmọ́ bí wọ́n roko mọ́ gbogbo kò tá láyé Zulu ìsọlọ́pọ̀ àfìsídòdò tàná ni ìsọ̀lá tí ń fẹ́ni tó bá yẹ sóyè àdúpẹ́ lọ́wọ́ yín ìlú Ìlọrin ọlọ́run níjọba jẹ́ láéláé àlùbáríkà Muhammadu ti jó sẹ́lá ogun báńdíìtì yìí ò kò ní dọ́dọ̀ gbogbo wa ọlọ́wọ́n ọba kọ́wọ́ lọ́wọ́ láláwà bọ́ba ọba wà lù lọ́rin ogun báńdíìtì yìí ò kò ní dé lọ́rin àlùbáríkà Muhammadu ti jó sẹ́lá gbogbo lórin lápapọ̀ àwa bàbá dúpẹ́ bàbá wa ìmáàmù tuntun bàbá wa tó gẹ̀rí òye káàrí pẹ́. kọ́ni wọ́n jogún ọdún lọ́kọ́jọyọ láàrin ìlú torí fáfún wa lẹ́ni tí gbogbo ẹgbẹ́ pátápátá àtẹgbẹ́ balú gbogbo fújì lápapọ̀ gbogbo jùjù tí gbogbo péjú síbí ẹ jẹ́ ká dúpẹ́ fẹ́lẹ́dùmarè ká dúpẹ́ fọ́lọ́run ọba ni àkọ́kọ́ ká kọ́kọ́ sọ èsè wọ ọba lọ́rin ẹ jẹ́ ká ṣẹ̀kan sí ẹ jáde ládé ọba tó sọ̀lú rẹ̀rọ̀ ọba Ibrahim ni Zulu Kana ni ọba ni ẹ jẹ́ akọrin kan fún baba ìgbà yín tù mí lára abẹ́fẹ́ o àsìkò ọba yìí tù mí lára abẹ́fẹ́ tèmi mo wí àsìkò Zulu Kana ni ó bá mi lára mu abẹ́fẹ́ nítorí òkú bọ̀ mo ṣe ń dúpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń wí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ chief imam wá ní ojoyè ní kékeré o wọ́n dàgbà nínú oyè yìí wọ́n fọwọ́ páwú wájú bàbá ẹ lọ ẹ wà ní kún wa lójú ìgbà tí náà a tù wá lára gbogbo ní fújì láàpapọ̀ gbogbo bàálù láàpapọ̀ gbogbo ismail láàpapọ̀ àti gbogbo ilé pátápátá àti gbogbo ẹ̀yìn àlùlá mọ́ pátápátá akínyẹn kú àdúró tì mo kí n látara bàbá ọba lọ́rin tí yín náà á dayọ̀ àmì o kò ní sú ní í ṣe èmi abẹ́fẹ́ o kò má ní sú ní í ṣe èmi abẹ́fẹ́ o. Thank you very much. ẹ mọ̀ pé kọ́rọ̀ wa lọ́rùn kó tù wá lára o ọlọ́run jí ọ̀rọ̀ wa lọ́rùn kó tù wá lára àsìkò ìmọ̀mù fìlà ní ìmọ̀mù Bashiru àsìkò lè mọ̀mù fìlà ní lè mọ̀mù Bashiru àníkọ́rọ̀ wa lọ́rùn kó tù wá lára ọmọ tẹ́bí ò ní kú ẹ bá ń pèsè ọba wa lọ́rin ìṣọ̀lá òpó mọ́ Zulu Kana ni ìṣọ̀lá òpó ọmọ onílé ìṣọ̀lá dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun Bashiru lọ Bashiru tún dé ṣe bí erí tí ọjọ́ bá nínú agbórodẹ ní tiwáyé ọlọ́run ṣeun ni àbí ó ṣeun ṣẹ́wárí ipò ṣeun níwájú Ìṣọ̀lá òpó ọmọ onílé àkọ́kọ́ aláàkọ́kọ́ àdìsọ́ wà ọmọ lára pé ọba ló fún wa lóye àdájẹ àdìsọ́ ògùn onílòkè Agodi Bọ́lájí ara yapa àdìsá ògùn ọláàrí òní dojúdé àdìsá ògùn ìbàdé kọ́nà bá fẹ́ gẹ̀ẹ́sàmì ọ̀nà bámi Àyìndí ọmọ Láyẹrí mágàjí Láyẹrí bí ọba àbòmí lórí Àyìndí ògùn ọmọ Láyẹrí Àyìndí ọmọ alátẹ̀ẹ̀kọ́ mẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà mólúmọ́pọ̀ ọ̀nàdà ájì Sálíù Kúntù ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ wọn bá bọ́ bala fi wọ́n jẹ bàbá olóbì láàrin abẹ́ mi ẹ bá wa kí bàbá wa níwájú ta ni Ìyábọ̀ Àníkè ajá sínátà ẹ dákun ẹ bá ń pe ṣéwù láàrin agbo wa àní kí ògùn ọba ló fún ọ lóye ọ̀dà jẹ àsìkò tí wà ń dọ̀ yí ọlọ́run ò ní jẹ́ ọ̀tán àsìkò tí ń dọ̀ yí ọlọ́run ò ní jẹ́ ọ̀tán láéláé dùn ojú dáre ẹkú òdì òní ọmọ sàkádàre àríkẹ́ ọ̀kìn láàlẹ́ ìsàlẹ̀ omimi ọ̀làlómi ọmọ àṣìdẹ́lẹ̀ rí ìdí àbíkẹ́ ọmọ ọlọ́fà àbíkẹ́ ọlọ́fà ọ̀láre yẹ̀rú ọ̀kìn àbílọ́fà gbogbo ọ̀gẹ̀dì ọ̀yàgàn ẹ dákun ẹ bá ń kí iye wa ìyá rọ́dà stándì abẹ́rẹ́ ẹjọ́ rọ́dà stándì abẹ́rẹ́ ẹjọ́ tí ń bẹ láàrin olórin ìyá mi táwí ọ̀hún nínú ohun wa
àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ìbà lọ́wọ́ ẹ̀yin torí bàbá rẹ ní ìjúbà kọ́ mọ́ mọ́ wọ́n sọ bó sọ rẹ ní ìjúbà kọ́ mọ́ pààyàn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àsọpọ̀lọ́ aṣáájú ẹ̀dá ọba Muhammadu ti dúró sẹ́lá níwájú ayé làbọ̀ wá ọba lórí gbogbo wa ìsọ̀lá òpó ọmọ onílẹ̀ ẹ pé ayé làbọ̀wọ̀ bàbá wa lónílẹ̀ tá a fi ń jó ìsọ̀lá òpó bàbá wa lónílẹ̀ tá a fi ń jó. ọba mi atẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ẹ bá ń pe tírẹ́hù náà kì í gbọ́ torí mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà rọ́bà fín lọ́ba pa ẹ̀mí rẹ̀ agùn bàbá kò pẹ́ ṣéwù òkú yìí kálẹ̀ mi alájà mi ìyàbọ̀ gbogbo yín mo kí mo pé ṣéwù òkú yìí kálẹ̀ ìyá dáadáa ẹ bá ń yòbó Muhammadu lórí Saida mi Fatima ẹ bá ń pé ṣéwù kí n gbọ́ abọ́lájí mo kí bàbá alájí Sàkádàfó mo kìyàn lóríṣiríṣi mo dẹ̀ pé sálìkùn tún mi mo dẹ̀ pé bàbá mi ò kú òde ṣéwù mo kí ẹ lọ́pọ̀lọpọ̀ o bàbá mi ò lóbì gbogbo yín mo kí mi ò gbàgbé bàbá mi bàbá tó joyè ẹ bá ń pe ṣéwù ó kú yìí kalẹ̀ Aláàjì Bàṣírù ẹ jẹ́ kọ́mọ ní kéwú ọmọ mi ti kéwú ẹ jẹ́ kọ́mọ rẹ̀ kéwú ẹ jẹ́ àjọbọ̀ àná bí gbogbo wa ilé aláyọ̀ nìyá ti wálé ó ṣe Olúwa mi ìwọ ò bójú wa jẹ́ tẹrú bá máa núrò àlọ́ máa dúpẹ́ ó ṣe Olúwa mi tí wọ́n ò bójú wa jẹ́. lọ́wọ́ ọba dọ̀wọ́ lọ́wọ́ ọba àríkẹ́ bọ́lá wọn bẹ́ àlẹ́ là ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba àtọkùnrin àtobìnrin ẹ sì já ṣẹṣẹ lẹ́ẹ̀mẹ́ta ẹ dákun ẹ tó já ṣẹṣẹ lẹ́ẹ̀kan sí níbi táwa bá wálé ayé gbogbo wa ò ní bá bẹ́ẹ̀ lọ ẹ sì tó já ṣẹṣẹ lẹ́ẹ̀kan sí àríkẹ́ kewulere mo ní kewulere bẹ́ẹ̀mi bá bímọ yọ mọ̀mọ́ kewulere ẹ jẹ́ kọ́ mọ̀ yín kéwú ẹ jẹ́ kọ́ mọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀sìn jáde kọ́ mọ̀ kéwùrà ní ìjà láyé torí tọmọ bá kéwú já ẹni ṣeríire ẹ̀yẹ wà fún Ádámù láàrin Àgègè wọn kéwú wọn lága mo ní kewulere àríkẹ́ bí mo bá bímọ yọ mọ̀mọ́ kewulere láyé mo bọ́lájì rí àgbẹ̀ sọ lọ́pọ̀lọ́ fún bàbá lóye wọn ọ̀dájẹ́ tàní kí okun mọ̀ táìwọ̀ mi wọlé lókè títí àbí kí ọ̀kìn àrífàjà yíyá abẹ́rẹ́ ẹjọ́ ìjámọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bàbá mi Àyìndé ọ̀gọ̀ bàbá olóbì láàrin abẹ́ mi bàbá àwọn ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ká sọ pé Fáṣíwájú ẹ̀dọ́ ọba Muhammadu òjijì sẹ́nà Àdìsá bá fọ́fà Aláàjì Sálíkù tù aládé owó bàbá wa ẹja dúpẹ́ fọ́lọ́run ọba lè má bà sí apá yín dúpẹ́ fọ́lọ́run ọba a sì bá yín sọ pé Fáṣíwájú ẹ̀dọ́ ọba Muhammadu òjijì sẹ́nà ó lè rí tí wáyé tí lówó ó lè rí tí bímọ ó lè rí tí ìjọba ó lè rí tí jẹ sámánù láwùjọ Ọlọ́run ọba ló fi yín jẹ àwọn adúpẹ́ lọ́wọ́ aṣẹ́wọ̀ ọba wa Ìlọrin sọ lórúkọ ìsọ̀làndò gbogbo wa náà nípa àti lọ́bọ lórí nílùú Ìlọrin alọ́bọ lórí ọkùnrin a sì tún lọ́bọ lórí obìnrin àwọn èèyàn jàǹkàn wọ́n tún bẹ̀ láwùjọ gbogbo ọlọ́mọ́mọ́ jẹ́ àwọn olùlẹ̀bí ògiri àfàbàṣírù ọlọ́mọ́mọ́ jẹ́ owó olùlẹ̀bí ògiri alọ́ba tí ó jẹ́ kíkà bá owó ọba tí ó jẹ́ kíkà bá owó mọ́mọ́ jẹ́ owó mo ní ẹ̀jẹ̀ àmọ́ kí mo ẹ̀sìn lónìí Kùránì. ìlàyà lára ẹ̀sìn ọba ṣẹ̀dá kọ́ wá gbogbo ẹni bá ti dòpọ̀ náà bá mú ohun gbogbo nírọ̀rùn mọ̀mọ́ rẹ̀ o àfi òní wọjà kó tún ṣe introduction nílé lọ́kọ̀ òun àti mọ̀ mi
ọ̀kan pàtàkì nínú olórin fújì o àwọn tó ń gbọ́ mi tí wọ́n orí mi rí àwọn náà jiyàn wọn tún ní ìta tún lè yí tó kọrin ọlọ́gbọ́n pẹ̀lú òye ìkọ́ni tí ń bá rí mo lè fún ní 10 million mo ayọ̀ sí wọn bàbá àyọ̀ká mo ní sí àgbà èmi mo mọ̀ rẹ̀ òun ló fa sábàbí orúkọ mo mọ̀ rẹ̀ o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá Ìlọrin Àfọ̀njá gbogbo nǹkan dáadáa adúpẹ́ lọ́wọ́ bá ìlú Ìlọrin lórí ìrọ̀rùn tuntun gbogbo nǹkan dáadáa ló ń ṣẹlẹ̀ sí wa lọ́lọ́lọ́ àwọn ọba Ìlọrin oníkúra ní ìní tiwa ẹ jẹ́ ká sàṣàlá tó kọ̀ fọ́ṣẹ́ ńlá aláwọ̀ sẹ́lí aláṣẹ ìdìnnà wọn mọ́dí wọ́n sẹ́lí alábìtà orí tàǹgẹ̀rọ ẹ̀ o sẹ́límọ́ aléyìn sẹ́límọ́ akọ́yìndé bàbá Fátímọ́tà o sẹ́límọ́ aléyìn sẹ́límọ́. ó yẹ kí n ti pe àwọn kan látẹ̀kọ́ àmọ́ tí mi ì rójú wọn alájà Kẹ́hìndé Jìdé alájà Bílíkì Asàlàpà ẹ jẹ́ àkọ́ pe alájà Kẹ́hìndé Jìdé náà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ègìdé mo yan aṣáájú ẹ̀dá mo yan Muhammadu tí ń jẹ́ ńṣẹ́ ńlá ẹ bá ń pe ṣéwù ọba Ìlọrin ayé làbọ̀ ọba lórí gbogbo aṣọ lóòpó mo nílẹ̀ ayé ọba lámọ̀jà níjìyà ọba àsìkò súlùkánà ní ọ̀run ó sì gbé gbogbo wa ẹ dákun sọ́lọ́run wá ṣeun àbí ò ṣeun ẹ̀yà sọ pé ò ṣeun ìṣọ̀lá ọmọ ṣúlú ìṣọ̀lá ọmọ jìnnà tù láì rán ọmọ kíkẹ́ ó pín ìdọ̀bálẹ̀ ọba wa Ìlọrin ó pín níwájú ọba ìlú kan ẹ pé kí là á fi ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ìmáàmù tòní ìmáàmù Bàṣírù kan lọ Bàṣírù kan tún dé ẹ mọ̀ pé rí tí ọjọba kọ̀ọ̀kan ta òre gbogbo ìlú lápapọ̀ Kwara lápapọ̀ gbogbo ayé lápapọ̀ ni wọ́n gbìmọ̀ràn pọ̀ wọ́n ní Làṣúkì ló lè yí tọ́sí ìmáàmù Bàṣírù lọ tọ́sí ẹjọ́ wá jẹ́ àsìkò rẹ̀ yí Ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé àsìkò ìmáàmù tuntun yóò mọ̀ dùn náà ni ìmáàmù Bàṣírù ọmọ Dàsúkì sẹ́rí ní ìjàrún nílé bàbá rẹ̀ tí mo wà yìí tẹ́gìdì òkì fi rán ní pè mí lóde tó ní kí n wá kọrin àròwọ àti ẹ̀rọ pé ìyẹn wọ́n wá ń sanwó lóye tuntun wájú wa wọ́n sanwó ìmáàmù Bàṣírù abẹ́lẹ́pọ pọ́n ní ọmọ epo rẹ̀ gẹ́dẹ́ ojú mi rọ̀mìnì àkójọ ara ẹ̀sà iná ìsùn ẹ̀ máa kọ́ iná ìsùn ẹ̀ máa pẹ́ tí ẹ mọ́ àyà nínú alágbẹ̀dẹ àtọ́dá ẹ mọ̀ pọ́n kálukú lónílé bàbá tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìmáàmù Bàṣírù ìmáàmù Fílàní àwa dúpẹ́ máa sọ pé ní ọwọ́ mọ̀mọ́ rẹ̀ máa sọ pé lọ́wọ́ bàbá rẹ̀ máa wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ torí bí n bá ń dá fọkùnrin obìnrin la bá máa dúpẹ́ fún bí n bá ṣì ń dá fọkùnrin obìnrin la bá máa dúpẹ́ fún àìsàn wa là ọmọ alára pé Mọ́bọ́lájí eré àgbè sẹ́rí ọgbọ́n orin lápapọ̀ yányán Àdìsá ọba Ìlọrin ló fún wa lóye àkókò dájẹ́ Àdìsá tí ó síríọ̀sì rí tọkọlé aláàkálẹ̀ tó bímọ tó yanjú bàbá mi Àyìndé ẹ máa ṣẹlẹ̀ kò ní sí nǹkan kan Àyìndé ọmọ láyérí Àyìndé ọgọ̀ tí kọ́mẹ́nì tọ́gọ̀ lọ́gbọ́n bàbá Aláàjì Ṣálíkù tí gbogbo yín mọ́ kí mo lólódì kankan àrẹ̀mọ́ ọmọ yádùn ọmọ olùgbò ṣe rí mọ́gàjí láàrin abẹ́ mi
wọ́n ní kí n máa lọ kò sí nǹkan kan. Alájà Fatima Said Àìjàfàríyà, ẹni kò lè mọ̀rọ̀ jinlẹ̀ tí mo bọ́rẹ̀ mi sọ. Àbí kí ọ̀kì mọ̀ ṣàkádàre dúró ojú tọ́lọ lólóru. Àbí kí ọ̀kì tí mo pọ́ lọ́fà àwọn ọ̀fẹ́ wálé mọ́. Àbí kí ọmọ yóò sùúrù ọmọ abẹ ìyá kú bàbá kú aláàánú wọn pọ̀ sí ni. Àtìkù mọ̀mọ́ rẹ̀ àtìkù bàbá rẹ̀ kọ̀ wá níbi túmọ̀ sírí rẹ̀. Àní kí ogun àjà ìyàbọ̀ ọgbọ́n bàálù lílé lóko ọba lọrin ló fún wa lóye àdájẹ. Àní kí ogun mọ̀ tẹ́wọ̀ mẹ́fọ́ lólóko tíntín abẹ́rẹ́ ijó tí ń kọrin mo sì bà fáwọn tí mo bá wájú. Alájà Kọ́yìnrè Gìdé mo sì bà fún gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi. Torí bí n bá ń yẹniyẹni kéde inú aráyé bí n bá ń dàrú fún ní pẹ́rẹ́ yóò mọ̀ nù wọ́n tẹ̀lé. Ẹ dákun Dàsúkì rí oyè náà nù. Ìmáàmù Fílàní gẹ̀rí oyè náà nù. Ìmáàmù Bàṣírù gẹ̀rí oyè náà nù. Ṣàlùbá ìka àdúwẹ́. Sọfíùláhì Báráàmù, àmì la ilaha illallah, àmì la ilaha illallah. Láǹtàn ìsìnú mi kò lè mọ́ fòlè Gàúsù Báráàmù. La ilaha illallah. وصلى الله مداما وصلى الله مداما وصلى الله مداما تباري شيف إمام أمين لا إله إلا الله أمين لا إله إلا الله وصلى الله مداما وصلى الله مداما تباري يوباوريوا أمين لا إله إلا الله أمين لا إله إلا الله وصلى الله مداما وصلى الله مداما أبيك أوكي يا تاوى أمين لا إله إلا الله أمين لا إله إلا الله 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 يا الله 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 ẹ̀gbọ́n sókè kẹwàá ṣe zikiri kẹwàá ṣe zikiri aláàlá. Àwa ń bẹ lọ́hùn ẹ̀mí bàbá òkú àṣeyìnbá ṣe àdìmọ́. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Sheikh Bashir Al-Imam. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Sheikh Bashir Al-Imam. Nínú lálá tọrọ pẹ̀lú ẹ̀mí gígùn. Nínú lálá tọrọ pẹ̀lú àlàáfíà. Sheikh Bashir Dàsúkì bàbá wa. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Sheikh Bashir Al-Imam. Pẹ̀pẹ̀ lórí àlìfà bàbá yíyan. Pẹ̀pẹ̀ lórí àlìfà bàbá yíyan. Nínú ọlá fọkànbalẹ̀ ká ti rí yín pẹ́. Sheikh Bashir Dàsúkì bàbá wa. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Sheikh Bashir Al-Imam. Àfọlábàbá wa bẹ̀ lọ́hùn. Àfọlábàbá wa bẹ̀ lọ́hùn. Àfọlábàbá wa bẹ̀ lọ́hùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Kọ́lọ́hun ọlá bàbá wa o, Dàsúkì bàbá wa. Ẹ̀mí gígùn aláǹfìyà fẹ́ ní kọ̀ọ̀kan wa o. Kó ọlá bàbá ìmáàmù àgbà Dàsúkì bàbá wa. Àwa ń bẹ lọ́hùn kẹ̀mí bàbá òkú. Sheikh Bashir Dàsúkì. Wọ́n ní ìtẹ́ ń tó pọ̀ ẹ̀kẹ̀kẹ̀ tó pọ̀ kó jiná. Wọ́n ní bó ti yẹ kó rí leléyìí. Ọlọ́run sàlékún dáadáa. Ìlọrin ilé ayé mi ò ní rẹ̀ ìbọn lọ́hùn bá fẹ́
Nàìjíríà ò sì mọ lòkè lọ́lá ọlọ́run ọba. Àyànmálè láyé kọ́ ò látọ̀ ọlọ́run ọba. Bí wọ́n á ṣe bí wàhálà máa ọmọ. Bàṣírù ká lọ Bàṣírù ká dé. Àtúndúkọ́ lọ́wọ́ ọlọ́run. Dàsúkí tó ń jẹ́ Bàṣírù ọba jẹ́mi okùn dáadáa. Àyànmálè láyé kọ́ ò látọ̀ ọlọ́run ọba. Bí wọ́n á ṣe bí wàlẹ̀ mọ̀ọ́mọ́. Òdìjí ẹ pẹ́ láyé gẹ́gẹ́ bí mápẹ́ ṣe ń pẹ́ àmì. Ẹ ò ní ṣubú dànù bọ́bá wọ láolúwa àmì. Ọba kò ṣe ilá àfà àlùfáà tó ń já arúgbó àmì. Àpadà sí burúkú o kò máa nítọ́sí ẹsẹ̀ àmì. Bọ́wọ́ láàmú wọn mà ò ní ṣe é tì láyé o. Bọ́wọ́ láàmú wọn mà bọ́wọ́ láàmú wọn mà. Ẹ̀mí kúnkún fún bàbá wa, ẹ̀mí kúnkún fún bàbá wa. Bàbá wa láàmú wọn mà ẹ̀mí kúnkún fún bàbá rẹ̀. Kò lè bàjẹ́ o, kò ní lè bàjẹ́ o. Ẹ̀sìn Ìsìlámù gíga ni ó máa ga. Kò lè bàjẹ́ o. Lásìkò rẹ̀ Dàsúkí mi búra yìí o. Dàsúkí mi Bàṣírù o. Àgbà kan ní kò kọjọ́ rí. Ìmọ̀lọ́pẹ̀ yìí dẹ́pọ̀ yìí mo bá ẹ̀ dúpẹ́. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ bá wa. Sulukari lẹ́ni mi Aláàfin Ìlọrin ẹ bá ń gbé séwù. Omi ẹ̀kọ́ ni o, omi ẹ̀kọ́ ni. Ọmọdé Ìlọrin àǹfààní, omi ẹ̀kọ́. Àgbà Ìlọrin àǹfààní, omi ẹ̀kọ́. Kápẹ́ńtà Ìlọrin àǹfààní, omi ẹ̀kọ́. Àwa olórí Ìlọrin àǹfààní, omi ẹ̀kọ́. Wàràbà náà wù mọ́kànlá àdìyà. Àdùbáni máa tó sí Bàṣírù mi, ìmáàmù kẹtàlá o. Mo ṣe fídíò kan, mo pè wọ́n lẹ́ẹ̀kejìlá. Wọ́n wá sọ fún mi pé ìmáàmù kẹtàlá nínú ìlú Ìlọrin kò lè bàjẹ́ o, kò ní lè bàjẹ́ o. Ìsìlámù gíga ni ó máa ga kò lè bàjẹ́ o, kò ní lè bàjẹ́ o. Ìsìlámù gíga ni ó máa. Wọ́n gbà wọ́n ní kò sí ẹnìkan tí àná Muhammad fojú kéré. Gbogbo ń tó wá dá pátápátá àná Muhammad lọ́lọ́run bún ànábì lọ́lọ́run fi rán. Wọ́n nínú tó dá náà ní Kùránì wà. Bàbá ìmáàmù àgbà wọn lákọ́dá sì máa súrátù Ṣu'ara nínú Kùránì, súrà àti àwọn tí wọ́n ń kọrin ń bẹnu Kùránì. وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ أَلَمْ تَرَوْا أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ. Bàbá ìmáàmù àgbà wọ́n ní akọrin ń bẹ láyé àná Muhammad tí wọ́n máa kọrin. Tí wọ́n sì kọrin tí wọ́n fi yin àná Muhammad. Tánàbí ò wá ta ọ̀rọ̀ wọn dànù pé kí làwọn eléyìí ń wí kí ni wọ́n ń sọ. Wọ́n ní ọ̀gá wa Nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀kalẹ̀ nú àwọn ọ̀rọ̀ tó wúwo tánàbí sọ̀kalẹ̀ fún wa. Pé inna mina ash-shi'ri la hikma. Ń bẹ nínú ọ̀rọ̀ orin tẹ́ máa gbọ́ tẹ́ fojú yẹ̀yẹ́ wò. Tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọgbọ́n ni wọ́n ń sọ jáde lẹ́nu kìí ṣe pé wọ́n ń ṣàwàdà bí wọ́n ń ṣe yẹ̀yẹ́. Ọ̀rọ̀ òye sì ló jẹ́ ní orin tẹ́ gbọ́ táwọn èèyàn ń kọrin. Tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe. Ẹlòmíì orin ni wọ́n kọ sí ilé tí tó gbọ́ tó sì tún lé ayé ara rẹ̀ ṣe.
ẹlòmíì bákan náà orin ló gbọ́ tó fi bá yé ara rẹ̀ jẹ́. Ọba tí ò lo àwọn olórin tiwa yìí síbi kí wọ́n bà tara wọn jẹ́, tí a sì máa wá bà tàwọn èèyàn jẹ́ bí orin tẹ̀ ń kọ. Ọlọ́run ò ní bà tẹnìkọ̀ọ̀kan yín náà jẹ́. Wọ́n àgbà wọn ní ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alayhi wa sallam. Wọ́n ní gbogbo tọ́lọ́ ń ṣe fún kálukú yín tí ń dùn mọ́ oníkálukú nínú, Ọlọ́run ò ní jẹ́ nǹkan náà bàjẹ́. Gbogbo àwọn eléyìí tó kù tẹ́ fẹ́ tí ò tí dùn mọ́ yín, Ọlọ́run ó bá yín ṣe tí ó sì dìdùnú tí ó dùn mọ́ yín. Bàbá Imam wọ́n ní ẹ foríjì àwọn o, wọ́n ní kèèsè pa dá yín jòkó ní ti jọra ẹni dójú, tàìsì kàyàn kó kọ́ pé kò kúkú kàwá kún lójú ó dégbà tó wọ́n ní kèèsè bẹ́ẹ̀. Àsìkò ní ẹ sì mọ̀ pé kìí ṣe pé àwọn tó ń ṣe mí gan, àwọn tó lọ lè ràn nǹkan mi làwọn tó darí sí àyín. Wọ́n la dúpẹ́ púpọ̀ fún yín, ọba tó ní ọpẹ́ lọ́dọ̀ yóò bá wa dúpẹ́ fún yín. Bàbá Imam àgbà wọ́n ní ká kí ẹni tó rí ni tó sì wá mọ́jú pò ń rí yàn. Èèyàn lórí pé ẹ̀ ń kọjá ó sì máa mọ̀ wá kájú kú omi kò tí ẹ̀ wulẹ̀ wó bí tá a wà. Wọ́n lápọ́nlé ètò ní tẹ́ ṣe fún wa yìí. Bàbá Imam ní àwọn kọ́lẹ̀ sí àpọ́nlé yìí fún. Bí ẹ bá ṣe àfáàgbà Ṣéèkù Álímì lẹ ṣe fún. Ṣéèkù wallahu ya'simuka minan nas. La takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Iyì àti àpọ́nlé àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ àti oore àǹjẹ̀ǹjẹ̀ tán tí máa pọn bẹ fún ẹni tó bá pọn ilé àfáà àgbà Ṣéèkù Álímì lé. Ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ fún yín. Àtàhíyàtù ẹ̀yọ̀ kọ̀ọ̀kan. Àmín bismillahir rahmanir rahim. Àtàhíyàtù lillah, àzàkíyàtù lillah, àtọ̀yìbàtù sálàwàtù lillah. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Amina 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 ya Allah. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ayo bu Ànábì kọjá kele mẹ́ta.